mo kí gbogbo wa, mo kí wa ní kí tó lọ́lá jùlọ tó tóbi. Mo sọ wípé àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe. Ní òní fún ẹ̀yin tó bá jẹ́ pé òní jẹ́ gbà àkọ́kọ́ tẹ́ ṣalábàápàdé channel wa, ẹ gbìyànjú ẹ bá wa comment, ẹ subscribe sí channel wa so that àwọn ètò wa tá a bá ń ṣe lọ́lọ́kanòjọ̀kan ẹ lè máa láǹfààní àti máa rí bí ó ṣe lọ. Ṣé mọ̀ pé ìkẹ̀kẹ́ ń bẹ tí ò yé wa ṣùgbọ́n tó jẹ́ wípé inú tèmi ń dùn sí kí nìkan náà ni wípé ọ̀rọ̀ oyè bàbá wa Alaafin Abimbọla Ọwọade Ẹlẹ́wẹ̀tù, ibẹ̀ ni mo ti gbà wípé irúnmọlẹ̀ àwọn ni wọ́n ń ṣiṣẹ́ wọn o, irúnmọlẹ̀ àwọn ni wọ́n jẹ́wọ́ agbára wọn. Torí pé àwọn nǹkan kan ń bẹ tó ṣẹlẹ̀ tó jẹ́ àwọn nǹkan ìyàlẹ́nu fún èmi ni o lè má jẹ́ ìyàlẹ́nu fẹ́yìn tí yìí o, bọ̀ tó jẹ́ ìyàlẹ́nu fún èmi. Alákọ̀ọ́kọ́ tá a bá wò àwa tá a jó níṣẹ̀ṣe, àṣẹ̀ṣẹ̀ ń bilé dùmarè ni kó jẹ́ kí inú wa ó tọrọ, because ní politics àwọn oníṣẹ̀ṣe tí kì í sọ pé minority gan ni wá sá, because ní House of Representatives àdéhùn kankan tó jó níṣẹ̀ṣe ń bibẹ̀. A lè sọ pé Honorable Lágbájá mo tẹfá fún ẹ tẹfá fún ni o, spirituality nìyẹn ló ń practice, kò bá yín ṣe ẹ̀sìn. Ẹni tó bá dẹ̀ bá yín ṣe ẹ̀sìn ni ó lè defend yín níta gbangba. Nínú àwọn tó jẹ́ commissioner lóníṣẹ̀ṣe níbẹ̀, a lè rí commissioner tó máa tẹfá tó máa gbà nígbàgbọ́ nù fá, spirituality ló ń ṣe, because yóò padà lọ sí church àbí kó lọ sí mosque. Nínú àwọn tó jẹ́ governors nílẹ̀ Yorùbá wa lóníṣẹ̀ṣe níbẹ̀, but nígbà táwọn irúnmọlẹ̀ wá dé tó ń fẹ́ bìjà ara wọn, wọ́n kọ́ fún wa ní public holiday fún August 20. Òkè ibi tí mo ti ń wò pé kíní ìmọ̀ ti ń di òun bọ̀ díẹ̀díẹ̀. In fact a rí alájà kan wọ́n ní ayé ti bàjẹ́ o, wọ́n tún ìjọba náà tó ti ń fún àwọn ẹlẹ́bọ ní holiday. Àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà ni wọ́n takò wọn. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, sáwọn náà kì í ṣèyàn ni. Ibi tí mò ń lọ kọ́ yẹn. Tẹ́ ẹ bá wo the selection of Alaafin, the selection of Alaafin, gómìnà wa ọlọ́lá jùlọ wọ́n sọ̀rọ̀ kan bíbẹ̀ níjọ́ tí wọ́n ṣe ìwúyè. Wọ́n láwọn bira wọn ṣé àpèrè Alaafin ṣé títà ló wà fún ni? Wọ́n láwọn wá dà ń béèrè fún àwọn pé kì í ṣe títà. Wọ́n nígbà táwọn tí wọ́n mọ̀ pé kò kì í ṣe títà, wọ́n ní ẹja ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí, because táwọn bá kùnà láti ṣe bó ṣe yẹ kán ṣe kò ní rí bó ṣe yẹ kó rí. Kíní yìí ó dẹ̀ báàsì lórí àwọn, torí pọ́rọ̀ àwọn wà dàbí ọba tó jẹ tìlù tòrò àti tó jẹ tìlù fọ́, orúkọ àwọn méjèèjì ò ní tán nínú ìwé ìtàn. Ó yá àwọn ti rẹ́ nìkan tó ti ń declare rẹ̀ tó ti ń pa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, bó lẹ ṣe ṣe, ó yá ẹ tún process yẹn ẹ dálẹ̀, ẹ já follow ẹ̀gbọ́n ṣe ń ṣe. Ibi tí bùnmi ti wá dùn ní o, wọ́n á ní Ifá náà fi ń yan ọba kan dáfá. Ilé ìta ara àwọn oníṣẹ̀ṣe kan tó ní bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọn kì í fi Ifá yan ọba, pàápàá jùlọ lọ́yọ̀ọ́ wọ́n fi Ifá yan ọba, Ọ̀yọ́mèsì ló máa yan ọba. Àgbà lóòótọ́ pọ̀ Ọ̀yọ́mèsì ló máa yan ọba, but ó ní tí Ọ̀yọ́mèsì máa ṣe, ó ní nǹkan tó Ọ̀yọ́mèsì máa ṣe. Ní tí ó dẹ̀ yí wa ni wípé ní dáadáa wa, ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wa wá, ẹ má gbàgbé wípé ẹ̀sìn àtọ̀húnrìn wá ló dojú nǹkan kodò. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, gbogbo Ọ̀yọ́mèsì gbogbo wọn ló jó nífá o, gbogbo wọn ló jó lórúṣà, gbogbo wọn ló jó níṣẹ̀ṣe o. Ẹ̀dẹ̀ má jẹ́ ká gbàgbé wípé gbogbo ìdílé ló ní Ifá. Oníṣàngó lẹ jẹ́ ni, ológun lẹ jẹ́ ni, ológun lẹ jẹ́ ni, olórò lẹ jẹ́ ni, ẹ máa ní Ifá ìdílé. Bó ṣe jẹ́ pé gbogbo ìlú náà ló ní Ifá àtìlú tó máa ń dá fún ìlú, bẹ́ẹ̀ náà lágboolé kọ̀ọ̀kan náà ní Ifá tó máa ń dá fágboolé láti lè ṣe mọ kí ní lọ kí ló ń bọ̀. Torí pé pàtàkì tí òrìṣà kọ̀ọ̀kan ní ó yàtọ̀ síra wọn.
a ti mọ̀ pé tó bá rúni lójú ilẹ̀ láàbí léèrè Ifá làbí léèrè ọ̀rọ̀ tó bá rúni lójú o Ifá la máa bí Ifá náà máa ń dá tó bá fẹ́ ṣàkọsẹ̀jáyé ọmọ Ifá ni wọ́n bí tó bá fẹ́ lọ sílé ọkọ Ifá ni wọ́n bí tó bá fẹ́ tẹ̀lú Ifá ni wọ́n bí tí àwọn bàbá bá tún fẹ́ ṣípò padà kú nílùú kan bọ́ sílùú mi Ifá náà ni wọ́n bí ìrìnàjò tá à ń lọ yìí só dáa bí kò dáa tá a bá sọ pé Ọ̀yọ́mèsì ni ó yan ọba a mọ̀ pé Ọ̀yọ́mèsì ni ó yan ọba bẹ́ẹ̀ l'Ọ̀yọ́mèsì ṣe fẹ́ yan ọba yẹn ibi tí gómìnà Ṣèyí Mákindé ti kọ́ mi nìyẹn o pé bẹ́ẹ̀ lẹ ṣe sọ pé nìyí gangan lẹ fẹ́ fi lédùn ọba kí ni yastik tẹ fọ́lò kí ni tẹ́ tẹ̀lé ṣùgbọ́n wọ́n ti pàtàn pé Ọ̀yọ́ kì í fi Ifá yan ọba ibi tí inú tèmi ti wá dùnnú gómìnà wa nírọ́ kò rí bẹ́ẹ̀ Ifá làwa ti gbọ́ nínú ìtàn pé Ifá náà fi máa yan ọba ọyẹ dáfá. tá a bá rí ẹnìkan tí ó wá bá mi láti influence selection Aláàfin mo fẹ́ kẹ́ni náà nawọ́ àbí kó bọ́ síta ń bì. There is nobody, no one. Actually, àwọn tó wá bá mi gbogbo ẹni tí wọ́n ti torí ẹ̀ wá bá mi Ifá ò mú wọn. ẹni tí Ifá mú tí Ọlọ́run fi àṣẹ sí tí ẹ̀yin èèyàn ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ fàṣẹ sí. òun láti witness the coronation official ceremony today of His Imperial Majesty. nígbà tó wá dáfá wọ́n ní Ifá yẹn ni tí Ifá fẹ́ mú náà ẹ wá jẹ́ ká wá wò ó tí kì í bá ṣe pé rúmọlẹ̀ gangan ni wọ́n gbìjà ara wọn gómìnà yóò kì í ṣe oníṣẹ̀ṣe o tá sọ pé torí pé wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n fi ń protect interest wọn. gómìnà dẹ̀ tún sọ̀rọ̀ wípé lórí selection of Ọba Ọwọade tẹ́nìkan bá ti wá bá àwọn lórí wọn kẹ́ni náà ò jáde àwọn tó wá bá ti torí wọn tó torí wọn wá sọ́dọ̀ àwọn Ifá ò mú wọn. ẹ̀yìn pé rúmọlẹ̀ gangan náà wá gbìjà ara wọn rúmọlẹ̀ gangan ló lo gọ́fúnà wa Ṣèyí Mákindé fún wa tó pé gọ́fúnà yìí wọn kì í so oníṣẹ̀ṣe wọ́n ní gbogbo every right láti sọ pé wọ́n ní Ifá kọ́nà fi yàn so kò sí nǹkan tó ń jẹ́ Fá bọ̀ gómìnà ò ṣe bẹ́ẹ̀ wọ́n hùwà ọmọlúàbí wọ́n hùwà ọmọ odù tó dá ìwà wọ́n ní Ifá láàfihàn wọ́n dẹ̀ wá tún nígbàgbọ́ náà fáyẹ ìpẹ́tẹ́ bá bọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ọba Ifá ló yan ọba o ẹni tí Ifá fọwọ́ sí náà l'Elédùmarè fọwọ́ sí torí pé ohun Elédùmarè ohun Fá lóhun Elédùmarè àwa tá a jó níṣẹ̀ṣe ṣe rí pé ó yẹ ká lọ jó ká máa yọ̀ ká mọ̀ wípé ìṣẹ̀ṣe ti gbáyé àrùmọ̀lẹ̀ wa ti dé ẹ máa wá wo ohun ìyàlẹ́nu ẹlẹ́ẹ̀kejì tó dunni nínú fún èmi ni o tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò mí náà ẹ máa bá mi like ẹ máa bá mi comment ẹ̀yin tó bá dẹ̀ yẹ pé ìgbà àkọ́kọ́ yín ní lórí channel yìí ẹ bá mi subscribe nǹkan ẹlẹ́ẹ̀kejì tó múnú tèmi dùn ní o ẹ rí wípé Ọba Ọwọade Ẹlẹ́wẹ̀ẹ́tù gọ́fúnà sọ̀rọ̀ wípé àwọn ò fojú ríra rí àwọn ò rí wọn rí ẹni tí Ifá wá yàn fún wa ó jẹ́ni tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ṣẹ̀ṣe torí wípé wọ́n ní bàbá tí ń sọdún Ṣàngó ní Canada kó tó tiẹ̀ di pé wọ́n wá Ifá yàn wọ́n kan wá jọba gan wọ́n ti ń sọdún Ṣàngó. wọ́n sì bílẹ̀ gidigidi ni wọ́n Ṣàngó torí a gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé wọ́n máa ń sọdún Ṣàngó ní Canada lọ́dọọdún ní Canada máa ń sọdún Ṣàngó lọ́dọọdún ní Canada a sì wádìí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. sẹ́ni tó jẹ́ wípé kò tí ì dọ́gba ó ti ń sọdún Ṣàngó ṣé ìyẹn ni ó sọ pé òun lórí àpèrè tó wọ́n sọ pé tòṣà báwo
egungun báwo ti mọlẹ̀ báwo. Tó túmọ̀ sí wípé ẹni yìí gangan wọ́n ti wà motivated already. Òun ló mú bàbá lè sọ wípé gbogbo ohun tó jẹ́ orò pátápátá ni kẹ́ ẹ ṣe fún mi, ẹ má yọ kankan kúrò níbẹ̀. Typical example ẹ̀ ni pé bàbá kó lẹ́kẹ̀ sọ́rùn, wọ́n kó lẹ́kẹ̀ Ifá sọ́rùn, wọ́n fi kele sọ́rùn. Wọ́n fi kele sọ́rùn. Ifá dẹ̀ sọ̀rọ̀, Ifá ní ọlọ́gbọ́n sóde atú, òmùgọ̀ sóde adé èèyàn tó bá fẹ̀yìn tọ̀pẹ̀ náà ni ó sóde pẹ́ títí tí bí afẹ́wúrẹ́ tí ọ̀gbọ́fà sóde sọ́rùn. Mọ̀rẹ̀ jáde ẹ̀rin ewúrẹ́ ọ̀gbọ́fà sóde sọ́rùn. Bàbá yìí tí wọ́n á gbọ́fá. Ẹ rí i pé mo ṣe fídíò kan, mo ní nínú tó jẹ́ kí Aláàfin ó yàtọ̀ sáwọn ọba yòókù ni wípé àwọn Aláàfin máa ń mọ Ifá, àwọn Aláàfin máa ń gbọ́ Ifá. Tó kí Aláàfin nígbàgbọ́ wípé tó bá rú àwọn lójú, Ifá nìkan làwọn lè fi ọ̀rọ̀ lọ tí yóò yànnàná rẹ̀ fáwọn. Tí Ifá bá dẹ̀ ti ń sọ̀rọ̀, l'Aláàfin náà ti máa mọ̀ pé nǹkan tí Ifá ń sọ ni. Ẹni tí Ifá wá yàn fún wa, ẹni yẹn ti mọ Ifá gan kó tó dórí oyè. Tó túmọ̀ sí wípé kì í ṣe wípé á ṣẹ̀ṣẹ̀ dúró lọ́rọ̀ yìí máa kọ́. Ẹ̀rọ Ifá tí bàbá Kínjọ tí wọ́n lọ rè gba ọ̀pá àṣẹ lọ́dọ̀ gómìnà. Ifá ní ọ̀kánjúà kò dé wọ́n mọ̀ pín ẹni apá tọ́ sí ìrànjú sí pọpọlọ tán. Ifá fẹ́ jẹ̀rìndínlógún orógbò wọ́n tọ́ ń bọ́ àṣírí ayé. Ìjẹ́ jíjí la jí o labọ́ bá wá, àjíbọ̀ àbálá méjì ó gbè, jíjí la jí labọ́ bá wá. Bàbá kí Ifá yẹn lẹ́nu, wọ́n bá wọn gbé. Ó dùn mí wípé wọn ò lẹ́kùnrẹ́rẹ́ fídíò yẹn lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀yin náà wò, fáfáàní ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí fídíò yẹn, ẹ tún bá mi tún wò. Jíjí la jí o bàbá. Jíjí la jí o bàbá. Jíjí la jí o bàbá. Àjíbọ̀ bàbá. Jíjí la jí o bàbá. In tó mú bàbá wa ọ̀jọ̀gbọ́n Ọwọade Abímbọlá gbé Ifá hàn. Ifá náà bàbá tún wá tó kí ègé ń padà níbi ètò ìwúyè bàbá wa fún ìwúre. Ẹ wo fídíò. Oníkóró mọ́ ṣàìgbà, mo ní kóró mọ́ ṣàìgbà, kóró mọ́ ṣàìgbà ooo, kóró mọ́ ṣàìgbà, àfẹ̀yí tí mo dá ṣe ooo, kóró mọ́ ṣàìgbà, àfẹ̀yí tí mo dá ṣe ooo, kóró mọ́ ṣàìgbà. Ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pín. Ẹni apá tọ́ sí. Ìtàn ni wọ́n fún. Ẹni gẹ̀gẹ̀sì àyà tọ́ sí. Wọ́n fún ní kò mọ́ òkun. Adúlá fún ẹ̀jẹ̀ ńdínlógún oródù. Níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí tayé. Jíjí la jí o labọ́ bá wa o, jíjí la jí o labọ́ bá wa, àjíbọ̀ wá bá alábẹ́jì ó gbé. Jíjí la jí o labọ́ bá wa, ojú òjò dólẹ̀ àwọlé eléṣì ẹ̀, iná ló dífá fún eléṣì ẹ̀ ọ̀wọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. Ó jí ní kùtù àì, ó fomi ojú ṣògbére ire gbogbo. Òjòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀, borí pẹ́ nílẹ̀ ìjẹ́ borí pẹ́ nílẹ̀ àádìrẹ́ o.
borí pẹ́ nílẹ̀ òjòdó lẹ̀ àwọlé lẹ́sí ẹ̀ borí pẹ́ nílẹ̀ borí kan bá sunwọ̀n àràgbá o. ní paríparí rẹ̀ bàbá wa Ọwọade wọ́n ṣe òru wọn tó pé wọ́n gbà fún òrìṣà wọ́n gbà fún ṣẹ̀ṣe ṣé a ti wá nígbàgbọ́ nísìnyí pé Ifá ló yàn wọ́n àbí Ifá kọ́ ẹ̀yin yan mi ṣé a ti nígbàgbọ́ nísìnyí pé Ifá ló yàn wọ́n àbí Ifá kọ́ ẹ jẹ́ ká máa dá ọ̀rọ̀ yìí ní comment section ṣé a ti nígbàgbọ́ pé Ifá ló yàn wọ́n àbí Ifá kọ́ èèyàn kì í fi ọ̀rọ̀ lọ Ifá kẹ́ni náà orin òkú náà wọ́n ní àkí ní àgbààgbà mẹ́rìnlógún lé ká sọ pé a ní aláfọ̀rọ̀ lọ Ifá tó ní òtún àríra kò dé rá àpòkíra jù bẹ́ẹ̀ ní ọ̀bọ̀ òótọ́ ọdún ńlá jẹkù ó yóò ní ó dúró lọ dúró fún mo lára mo níye kan èmi ò là lágbọ̀rọ̀dùn alágbọ̀rọ̀dùn bí Ifá ò sí ike ẹni lálágbọ̀rọ̀dùn ẹni irú mọ̀lẹ́ ti rí wípé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe a mọ̀ọ́mọ̀ a fẹ́ ọba tí yóò jẹni tí yóò lè ṣùgbà ìṣẹ̀ṣe tí yóò protect ìṣẹ̀ṣe tí ò ní bàjẹ́ ọba tó jẹ lóyè bá wá jọba tó tako Ṣàngó tó tako Egúngún tó tako Orúnmọlẹ̀ kí ló kù mọ́ tọ́yọ̀ fi ń jẹ Ajíṣe bí Ọ̀yọ́ kí ló kù mọ́ ní paríparí ẹ̀ ibi tẹ́tí wá mọ̀ pé Orúnmọlẹ̀ gangan ló yan bàbá yìí fún wa wọ́n láwọn lọ rí ṣèdúpẹ́ nídìí èṣù tọ́ba kan tó ń gbé ṣépè èṣù tọ́ba kan sọ pé kò ní dáa fún bó tiẹ̀ jẹ́ para wọn ni wọ́n fi ń ṣépè wípé ọmọ tó sọ fún bàbá ẹ̀ pé bàbá òun ọ̀la tó ní bàbá òun ò lò ó lọ́wọ́ ẹnu ẹ̀ náà lọ́mọ yẹn náà wà èṣù tọ́ba kan ní ò dáa òun ni bàbá láwọn lọ rí ṣèdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ilé Ifá táwọn kan gbé kíní jẹ́ Fá ilé Ifá yẹn náà ní ilé ìjùbà òun ni bàbá yẹn láwọn ń lọ síbẹ̀ tó túmọ̀ sí pé Irúnmọlẹ̀ gangan òun ló gbé bàbá yìí dìde fún wa wọ́n dẹ̀ ní ọjọ́ ajé tí ó bá dáa àtọjọ́ àbámẹ́ta láti mọ̀ ọmọ tí ó bá já sàmù kékeré ní ó ti máa jẹnu sámúsámú ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi share fídíò yìí ṣe rí pé bàbá wa Abimbọla Ọwọade Ẹlẹ́wẹ̀tù Irúnmọlẹ̀ ló dìídì yàn wọ́n fún wa bàbá wa onírìṣà a dúpẹ́ fún àdúrótì àtàtìlẹ́yìn yìí o àtàwọn ọba mi bàbá wa onírìṣà ẹ ṣe tẹ́ ẹ múlé lọ́wọ́ tẹ́ ẹ jẹ́ kí ìṣẹ̀ṣe Yorùbá tẹ́ ẹ jẹ́ kó dojú bolẹ̀ gbogbo ọdún òrìṣà tẹ́ ẹ mọ̀ ṣe pátápátá bẹ́ẹ̀ tí ṣe gbogbo ẹ̀ ló wù àwọn ọmọ káàárọ̀ òjíire ó wù wá èmi díẹ̀ tí wọ́n sọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ wípé ọba tí ò bá ṣe ìṣẹ̀ṣe ayé rẹ̀ ò lè dá tó àwọn ọba tó ń ṣe ẹ̀wọ̀n tí bàbá wa onírìṣà tẹ́ máa fi ń sọdún òrìṣà ni wọ́n sọdún Fá wọ́n sọdún Ajé wọ́n sọdún Ọlọ́jọ́ wọ́n sọdún Ọ̀ṣọ́ọ̀ṣì gbogbo ọdún òòṣà ẹ̀wọ̀n tí bàbá ná ni náà ló jẹ́ kí bàbá náà máa ní ìgbéga bí bàbá ṣe wá náwó sí di òrìṣà tó olùṣekùn náà ni kì í jẹ́ kó wọ́ tán lọ́wọ́ ìjẹ́ gbọ́ríjọ́ kan kó wọ́ tán lọ bàbá owó ò lè tán lọ bàbá ìwò òrìṣà inú igbó tí wọ́n ti ń ṣẹ́gi igi kì í tán bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń fi igi dáná ni igi ti máa ń tán owó ò lè tán lọ bàbá ráwọn amenities tí bàbá ti mú wọnú ìlú ni síbẹ̀ lọ́ba kí wọ́n ti máa wá panu ẹ̀ léèpẹ̀ síbẹ̀ ni bàbá ò ti máa panu ẹ̀ léèpẹ̀ bàbá ò ní ìdí láti fún ọba bẹ́ẹ̀ ní èsì fún ìdí èyí Ọba Ọwọade Ẹlẹ́wẹ̀tù Abimbọla bàbá ṣe dáadáa a dẹ̀ bẹ̀ Elédùmarè pé kó jẹ́ kí bàbá tún tẹ̀síwájú kó lè máa ṣe dáadáa lọ Ifá tó ní agbọ́n bí àkó àgọ̀ bí àkó ò bá àgbọ̀ngbọ́n gbà àkó bá wálé
àkóbá gọ̀gọ̀gọ̀ àkóbá àmúta kó ń gbá kó tà lẹ́yìn odi dífá fún ọ̀hún mìíràn bá lọ rẹ ojú àti ààyè lẹ́rú ó ní mo ráyè mo rójú èèyàn tí ò rójú kì í sin ẹ̀dú mo ráyè mo rójú lágbára Elédùmarè bàbá wa Abimbọla Ọwọade Ẹlẹ́wẹ̀tù ọ̀rọ̀ àìrójú ọ̀rọ̀ àìráàyè tí ò ní jẹ́ kẹ́ ẹ lè sin irúnmọlẹ̀ tí ò ní jẹ́ kẹ́ ẹ lè sin àwọn alálẹ̀ yín Elédùmarè ò ní mú bá yín Ifá ní abẹnisẹ́nu gẹ́gẹ́gẹ́gẹ́ rí obìnrin so níbi dẹ̀dẹ̀ndẹ̀ dúrà fún mo ń bí ọ̀pẹ ọmọ mi bínú àgbọn mèrègún ẹ̀yin ń bẹ láyé Ifá ò ní run ẹ̀yin ń bẹ láyé ìṣẹ̀ṣe ò ní run ayé tí ń lò wá ní parun bàbá Ọba Ẹlẹ́wẹ̀tù àti gbogbo ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe tó yẹ pé ọba Elégùṣì ni àtàwọn ọba lọ́ba ọba Olóhùn Kútà ni ọba Ọlọ́tà ni ọba Ṣẹ́yìn ni Olúbàdàn ni àtàwọn ọba míì tí mi ìdàbí ni pé kí n láǹfààní àti lè máa dárúkọ wọn ṣùgbọ́n tó jẹ́ wípé ìṣẹ̀ṣe náà fi gbogbo ojoojúmọ́ ayé wọn ṣe Àtaọ́jà tìlú Òṣogbo ni ọba Ògbómọ̀ṣọ́ ni bàbá wa Akínolú ni Elékòó tìlú Èkó àtàwọn ọba mi tó yẹ pé ọba àṣẹṣe ni tó yẹ pé wọn kì í fi ìṣẹ̀ṣe ṣeré Olóró ti ìlú Ìró ni gbogbo àwọn ọba tó bá ṣàṣe ìṣẹ̀ṣe pátápátá tí mi láǹfààní àti lè dárúkọ yín gbogbo yín ayé yín ò ní run ọba tí ò bá ṣẹ̀ṣẹ̀ ayé rẹ̀ ò lè bẹ́tà ayé yín Àlàní òfòkò lẹ́hàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ patí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba insult ni ẹ mọ́ wọ̀rí àgbàlagbà tí ò tẹfá tí ń jóúnjẹ odù mọ́bi tí ò ti mú àbáwá ọba wa Ọwọade Abímbọlá Ẹlẹ́wẹ̀tù ẹ ti rúure Elédùmarè ó jẹ́ kẹ́ ẹ sọ ọ́ rí